aku ara faraku aku délé Abíọ́lá àwa náà kú palẹ̀mọ́ tara wa lórí ọ̀rọ̀ Bashorun Alhaj Mas'ud Ọláwálé kásìmáwò ọmọ Sùlẹ́hà ọmọ Sàláwù tàbí Ọlábí. Bẹ́ẹ̀ bá yọ̀ǹda odidi wáàsí kan ni mo fẹ́ fún. Odidi wáàsí kan tí mo wá fẹ́ fún kò ní láyà nú. Gbólóhùn ìdárò ni wọ́n fi ṣe wáàsí odidi kan náà látọ̀dọ̀ àwọn ìjọ̀gbọ́n tó kọ àkọọ́lẹ̀ lórí pébítẹ́nì kọ̀ọ̀kan tí máa rí náà rè. Àmọ́ mo kọ́kọ́ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe sùúrù ẹ fọwọ́ wọ́nú ẹ má jà ẹ má pariwo tí gbàmbá ń fọ́ lọ tí ọ̀bá ìdójú àmì kò ní í ṣe sọ ìgbà tí dójú àmì báyìí ẹ ibi tí wọ́n sọ jáde sí. Ikú Abíọ́lá ó fẹ́ tú àṣírí tí mo gbé pamọ́ tẹ́lẹ̀ wọ́n sì tú ta ẹni wọ́n bá bí bàbá ẹ̀dá tí n bá ń lọ kó wá dá mi lọ́nà. Ẹ̀yin ọmọ wọ́n bẹ̀ gbogbo yín ẹ̀yin rí mi ẹ gbọ́rọ̀ mi mo wá fẹ́ kẹ́ fi ara balẹ̀ kẹ́ fi sùúrù ràn mí lọ́wọ́ káwọn tí ó máa wò mí lórí atẹ́gùn kọ́ lè gbọ́n tí mo wí. Ẹ má pariwo mọ́ ẹ kọ orin àkọ́kọ́ fún mi lóhùn àrò láti inú kéwú ẹ wá kọ ẹlẹ́ẹ̀kejì fún mi bẹ́ẹ̀ bá ti máa kọ àyà náà sùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا يا نفس ويحك حادثني حديثا صادقا لا تحسبني ألا يا نفس ويحك حادثني حديثا صادقا لا تحسبني أليس الموت مكتوبا عليا ولو عمرت ألفا من سنين أليس الموت مكتوبا عليا ولو عمرت ألفا من سنين ولو أمرت ويحك عمر نوحين لك إن الموت حقا زائرنا ولو أمرت ويحك عمر نوحين لك إن الموت حقا زائرنا فأين الأولون قوم نوح وأين السابقون من القرون فأين الأولون وقوم نوح وأين السابقون من القرون ملوكا كانت الدنيا لديهم فأغفلنا
عزيز قد تسلى عن الدنيا سقوا كأس المنون وقومنا عليكم بصبر ما دمتم والصبر أهل لكم إذا أتى القدر يا قومنا عليكم بالصبر ما دمتم والصبر أهل لكم إذا أتى القدر لله وتكلوا لله وتدعوا لله أرضى بما يجري به القدر لله وتكلوا لله وتدعوا لله أرضى بما يجري به القدر الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. Ọlọ́run àdúpẹ́ tó ti jọ́rọ̀ rẹ̀ ó yé wa kí n tọ́ bá máa gbé wọn tó máa dé àdúpẹ́ fún ọ. Àbá bàbá wa náà dúpẹ́ a rí àwọn èèyàn ńláńlá tó pé àtọlẹ̀dọ́lẹ̀ wọn wàyí ọlọ́ni wọ́n ti lọ orílẹ̀-èdè yìí àmọ́ràn òṣèlú ni wọ́n gbé dání ni wọ́n bá lọ́dọ̀ Ọlọ́run ààyè orí pa ẹ̀sìn kankan lára wọn ṣùgbọ́n àdúgbò lọ́dọ̀ Ọlọ́run Alhaj Mashood Ọláwálé kásì máa wò ó ọmọ Abíọ́lá ó ṣeun tó jẹ́ pé bá nàbí Ọlọ́run kan bá ṣe tó tó bẹ́ẹ̀ á promote ẹ̀ láti inú ànábì sí mòrìṣẹ́lù lórí tí ló ṣe é lé lórí ẹ̀sìn gbogbo ìgbésí ayé ẹ̀ nígbà tọ́lọ́run dé sọ́dọ̀ ẹ̀ kò fi bà àwọn èèyàn nínú jẹ́ ó fi ṣàgbéga fẹ́sìn ni jàmáà inú àwọn ohun tí wọ́n ní ká ṣe kalẹ̀ wá débá níbi àti débá nǹkan Abíọ́lá ṣe mẹ́rin táàrí kan nínú tàwọn àgbàlagbà àtòkè lọ́hùn pé kanú wọn ṣerú ẹ̀. Omi tó ń pè ní gbọ̀ngàn ńlá tó jẹ́ sẹ̀tẹ́ríà fún Nasirul Islam àwọn ẹgbẹ́ tí wọ́n tóbi lókè lọ́hùn-ún. Sẹ̀tẹ́ríà náà Abíọ́lá lọ́kọ̀ pẹ̀lú 48 million naira. Ẹlẹ́ni ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí ará Saudi tí wọ́n fẹ́ fún Gumi ní award Gumi wá lẹ̀ mọ́ àfáàgbà tí gbogbo yín gbogbo ẹ̀ Kaduna ẹ̀yin tẹ́ wà lára ìjọba ẹ bá mi sọ fún Babangida kó fún mi ní passport kó dẹ̀ fún mi ní visa tí wọ́n fi mọ̀ mí ní pàtàkì tí n bá dé Saudi ọ̀rọ̀ náà wá ta sábíọ́lá létí Abíọ́lá ní kó sọ fún bàbá ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ń bá lọ̀rọ̀ òṣèlú kọ́ ọwọ́ agbé plane kalẹ̀ fún pẹ̀lú diploma passport
ẹni Gumi lọ fi gba award ní Riyadh. plane náà sì dúró fún iye ọjọ́ tí bàbá náà lò kó tó gbé padà wálé. iṣẹ́ eré ni àbí iṣẹ́ eré kọ́. bẹ́ẹ̀ bá dé Kaduna lẹ́yìn mọ́sálásí tó gbajúmọ̀ jù tó tóbi jù tí ò sínú àjúwe tó gbọdọ̀ bá ti ń lọ lẹ́ẹ̀kan tá a bá ti kọjá lé azali Kashina bóun ti buhari àtọ́hún ilé lọ́kọ́ kalẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀ ló kọ́ Abíọ́lá lọ́kọ́ mọ́sálásí Jímọ̀ àti bẹ́ẹ̀ Kaduna tán àti ìkọ̀wé ẹ̀ ní ìṣirò bẹ́ẹ̀ nìkan kọ̀wé ẹ̀. nígbà tí ń bá a lọ tádàwò dé tí wọ́n ní wọ́n mú àṣẹ wọ́n mú pamọ́ láti súnmọ́ náà ni ó lè mọ̀ pé òun ṣe é dáa ìwọ̀n mẹ́nu àhámọ́ bàbá àdínì Abdulwahab tẹ́ ẹ pè ń bàbá àdínì ọmọ àdúgbò wa náà lòun mi ìfojú mi rí lónìí tọ́ bọ́lá wọn lẹ́gbẹ̀ẹ́ yàrá wọn ni wọ́n láwùyọ́ gbàtí mọ́tàlásí náà débi tí tó kù fínísì olólọ fínísì yòókù ló ṣe yòókù lórúkọ tani lórúkọ Abíọ́lá wọ́n wá orúkọ olóyè káwọn kọ sáà wọ́n ní mọ́sálásí Sultan Bello. ẹ̀gbọ́n báyìí Abíọ́lá lọ́kọ̀ ọmọ yín nílẹ̀ Yorùbá rẹ̀ ó di mẹ́ta. nígbà wọ́n parí mọ́sálásí tó ń pe àwọn Haúsá wa dáwó pé irú mọ́sálásí báyìí kò yẹ kó má lọ́sọ̀ọ́ tó dáa látàtì mọ́lẹ̀ l'Abíọ́lá ti sáyìn check 7 million. ọ̀nà ìjìnlẹ̀ rọ́ọ̀dù ẹ̀sẹ̀ táwọn bàbá yìí ọ̀wọ́ àṣẹ náà ní pípa tí wọ́n pa yìí. bàbá ìsọ̀bẹ̀ yìí ọmọ akáàrọ̀ ẹ̀díire àlẹ́sì tàbí lọ́kọ́lẹ̀ gàmàrí. àwọn bàbá wa ti jí ó yé wa ogún aráàfin ní jẹ́tẹ̀ òyì wọ́n sì kọ́ wa bá ti lè lo ẹyọ kọ̀ọ̀kan. wọ́n ti máa wí bẹ́ẹ̀ mo ní bá a bá lọ lè Haúsá láti lè Yorùbá tó lòun òjíṣẹ́ Ọlọ́run ọwọ́ àti ọ̀jẹ̀ lọ. Ọlọ́run rán wa lọ bẹ̀. ẹ̀ẹ̀mejì tí mo lọ èyí tí mo lọ ní mẹ́rin ọdún yìí èyí sọ̀rọ̀ àwọn àmì tí bẹ́ẹ̀ ń lòkó àtọ́lọ́pàá sì ń gbọ̀ pé ìjọba yóò dìde wí tí wọ́n fi gbé torí ní gbangba ayé ni mo ti ń bá wọn sọ̀rọ̀ náà àyíká tó ti jọ́kejì ta tó ti jẹun láàárọ̀ ọ̀gbọ́n pé nǹkan ó ṣe ńgbà wọn adágbére fún ọmọ ní ẹ̀ máa retí ní tí ó ṣe Kùránì tẹ ké ẹ̀ máa wo ibi tí ó gbà sí. jọ̀mọ́ Abíọ́lá fẹ́ tẹ gbogbo àwọn mẹ̀kúnnù lẹ̀ kámájíyà aláàní bẹ́ẹ̀ kọ́ àjọ tó nílẹ̀ lọ́dọ̀ mi ti tó máa bọ̀ àfáà ní olórí burúkú fi àbádídá bá dá pa kó bá rẹ̀ èmi ni nẹ́kẹ́ni ẹ̀rọ ti pé wá àṣetò kọjá mo lọ lórí ìjọba tòní òjẹmí ládùúà àgbà àwọn tó rìlíìsì. mo ní bí ẹ̀bàjẹ́ ìjókòó ìládùúà ẹ̀jẹ̀ ó di wá sí ti ń bọ̀ wọ́n wá rí i pé kò jẹ́ wá ládùúà. ẹ bá bàánú jẹ́ aláwọ̀ nígbà tí àwọn amúnimídé amúnisìn àwọn ìbò Gẹ̀ẹ́sì gbogbo Nàìjíríà ní ń gbà lọ́lọ́ pé mo là á gbà níjọ́ tí abatimọ̀kọ́lì yọjú sí wọn ìpayà mú wọn àwọn nǹkan tá a gbé pamọ́ ìyàwó ara bí ọmọ yìí
níjọ́ náà Awólọ́wọ̀ ń jẹ́ akófáì fún Abat Macaulay. Nígbà tí Abat Macaulay lọ ìpàyà máwọn àgbàlagbà ta ni ó kàn Awólọ́wọ̀ yọjú tó ekú lọ́kàn Gàmbàrí ọ̀balẹ̀ tó ekú lọ́kàn Gàmbàrí ọ̀balẹ̀ lẹ́yìn tí ó wá kú àwọn Yorùbá wá rò pé ta ló tún kú aláǹbáni Kábíọ́lá ó yọjú níyọjú pé ìwọ ló lè gbà wálẹ̀ ìyọjú pé wá lówó kọ́ ìyọjú wá náwó tọ́lọ̀ fún ọ ni ó sì náyé tó kù tọ́lọ̀ ń fẹ́ kọ́ ná kó lè bá alákàntì rẹ̀ jama tukuna ọwọ́ adóríta ọ̀dàgbèrè fáyé mo wà nínú ọ̀hánúà mo ń gbọ́ ogun tẹ́ ń dánwò ẹ má bànújẹ́ lórí ikú rẹ̀ ẹ mọ̀ pé èèyàn kù nílẹ̀ nígbà tá a gbọ̀ bí olójú kan sọnù ẹnìkan sì yọ bíléèdì lápò ẹni ẹ gbọ̀ bí olójú kan ṣe é dùn ọ̀bí olójú kan ni wọ́n gbà sọnù lọ́wọ́ wa àwọn tí ó yọ bíléèdì dé tán bẹ́ẹ̀ni torí bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ káàrọ̀ jíire lọ ṣe sùúrù káwọn bàbá wa ta tì wájú ó fi jáde sí wa bí wọ́n lọ ẹ má jẹ́ akájú ọmọ wa torí ń wí pé ẹ̀ rí èmi ti sọ fún yín ní kàbí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn mo nírọ̀ ni Gàmbàrí ń pa Awólọ́wọ̀ jẹ́ kèfèrí kí wọn ò fi fẹ́ kọ́ bọ́ wájú bàbá bọ́ wájú àmúdèrò ẹ̀yìn ni wọ́n nítorí kìí ṣe mùsùlùmí ni Sábíọ́lá yìí tó ṣe mùsùlùmí. èyí lọ bí wọ́n ní bẹ̀rẹ̀ wọn nílẹ̀ Haúsá láìpẹ́ yìí torí mo ti pe wáàsí ńlá kan sọ́nà mẹ́ta mo fẹ́ sọ ìtàn báwọn ní kèfèrí òòṣà tí wọ́n sì ń bọ táwọn bàbá wọn ń bọ kọ́ tó di mùsùlùmí mo mọ okò ẹ̀ ọba tí ń jọba kí Usmanu tó wá tẹ agbódo ẹ̀ tá a wá padà sọ di Sókótó èyí ṣèlú tẹ́lẹ̀ ẹni tí ń jọba ń bẹ̀ mọ́ fẹ́ dáko ẹ̀ fún wọn. òrìṣà tí ń bẹ ńlẹ̀ wọn dò ní tí wọn ò sì lè parẹ́ dàlí kìyàmọ̀ mo fẹ́ dáko ẹ̀ fún wọn. wọ́n sọ díẹ̀ ń bí táyé bá wà. torí bẹ́ẹ̀ ló bànújẹ́ ọmọ yín ló ṣe ìtàwí ẹ bá mi kiri gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá rí táwùsà ṣe fún Yorùbá bọ́lọ̀mù lè fijú mọ́ wọn la ó dà gbogbo nǹkan agbọ́pọ̀ ẹ ṣe ọmọ ọkọ ní ẹ sì fi hàn pọ́ ọmọ ọkọ ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ ṣe sùúrù. aláhàpọ̀ kẹbíra. àná soso lẹ́jẹ̀rú. àná soso lẹ́jẹ̀rú. Allahu. wọ́n kẹ́dẹ̀rú. ọkùnrin máa kọ́dàrà rahmanu murtala. وكل ما قدر الرحمن مبتلى. oníkanjú làwọn èèyàn àsìkò táwọn àrò wọ́n yẹ kí ọlọ́wọ́ bọ́ sí alọ́wọ́ la fi ń tara. aláṣuṣu lájẹrú. alẹ́ bí bá a bá tara ṣùgbọ́n méjì àwọn àgbàgbé pé wọ́n láwùmù kájọrú. Wallahu muqaddaru. Mo fẹ́ kọ́ dá yín lójú pé Yorùbá yìí ṣe èrò ẹ̀yìn lọ́jọ́kọ́jọ́. Yorùbá yìí ṣe èrò ẹ̀yìn lọ́jọ́kọ́jọ́. Kílẹ̀ Sàúdí ó tó gbà pé ẹlẹ́sìn ní Nàìjíríà. Yorùbá ló ṣètò ẹ̀. Abdulrasaq Lágùdà. Olójú yé wọn.
àṣẹlẹ̀sìn ọlọ́run lẹ́yìn Yorùbá báyìí nígbà yẹn ni wọ́n wá ń gbókò àwọn bàbá ńláńlá ẹ̀rọ ti pé Dr. Fahad tó jẹ́ Imam al-Akbar ní Jamiu Asia yìí sábàbí ìlú gbé wà lọ́rin Imam al-Akbar nígbà wo dé wọ́n fi sílẹ̀ ọmọ Olúmọ nílọrin wọ́n wá wo àwọn àfáà tí ń bẹ́ńlẹ̀ ta ló tó bẹ́ẹ̀ kí ọlọ́ba wa kí bàbá yìí fún mi mọ̀ pé àfáà ni wá nílẹ̀ Yorùbá. Allahu akbar kabira. wọ́n fi sílẹ̀ ọmọ Olúmọ Dr. Fahad Imam al-Akbar. bàbá wa Kamaluddin bàbá wa Adam Abdullahi àwọn méjèèjì yìí ni Ìlọrin gbójú lẹ́jọ́ náà pé kọ́ yọjú sí i. wọ́n wá wà lọ́dọ̀ ẹ̀ wọ́n bá a sọ̀rọ̀ àfáà wa Yakub láti kírun ọwọ́ akọ wàsíkà obìnrin ṣẹ́ sí bàbá àgbàlẹ̀ aláya àwọn ọmọ Sàmánì tí wọ́n ní àpàtù Allahu akbar ẹ kabira. bá mi fún wọn níwèé ikọ̀ bá ń tún ṣe kọ́ lọ bá a fún Dr. Fahad pé àwa náà kì í bàbá àwọn aráàsì tòní ń bẹ lọ́mọ kékeré aráàsì aláya Imam Anzaldin lónìí ọwọ́ òun ni bàbá wa gbé wàsíkà náà fún ilé aláya pé tó nta àfa àwọn akọ wa ni ẹni Ọlọ́run ò ní pẹ nìkan lábúrò ẹni Ọlọ́run ò ní pẹ nìkan lọ́mọ kéwù bàbá ní aláya ó ní tíráta àfa àwọn akọ wa ni ó ní ẹ bá ń tó ṣe aráàsì kàyí náà ọwọ́ àwò títí gbá bàbá ní bẹ́ẹ̀ láǹfààní Yakubu ká gbẹ̀mí lọ. O ti ń fa mbẹ lọ́dọ̀ rẹ̀. Jókòó yẹ. Báwo tó ta ní o tún ṣe ṣe o gbé wa? Ọba kọ̀ọ̀kan gbèdé. Wọ́n ní wọ́n náà ní ohun lọ ilé ọmọ Olúmọ. Lọ fàlejò tó dé. Jàmá nígbà tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mú dé ọ̀dọ̀ rẹ̀. Aráàsí wá sálámà láti ìsàlẹ̀ ó ṣe àwọn ọmọ Olúmọ. Dr. Fahad ní àfáà lẹ́yìn odi. Àwọn abéjèjì yẹn ìjókòó ọmọ yín náà ni aláàfáà ni ọmọ. Àfáà yìí sì máa bọ̀ kájú. Ní àrásí bá wọlé ọba àbàbà méjèèjì ó fún wọn lápàlẹ́ wọn. Ọwọ́ ànáwó wọ̀ sí kàtí bàbá wa Ádámà. Bàbá wa Ádámà wá hùwà ọmọ tó lẹ́kọ̀ọ́ tó pọ̀. Ọwọ́ gbé fún bàbá wa Kàmáàlì gẹ́gẹ́ bí àgbà. Bàbá ló wá Dr. Fahad bá ní kọ́ dá ìwé yẹn padà fún ní òun wa lọ́wọ́ ẹ̀ ní kó ti bọ́ sọ́wọ́. Dr. Fahad wá sí ìwé yẹn báyà ọkà oní yunifásitì tọ́sí ìhínlẹ̀. Títí jábí ìkùlé tó yẹ dé sí lọ́rin. Ẹ̀gbọ́n pé ìwé ẹ̀mẹ́lẹ̀ Haúsá. Odò tá a bá mú onímọ̀ ẹ̀ lọ́rọ̀ wọn kò lè gbé èèyàn lọ. Kèfèrí tí wọ́n ju tiwa lọ. Wọ́n máa wá sọ fún gbogbo tí wọ́n ní. Ṣàkóńgò abábàtà. Ẹ sábà ọwọ́ nú. Jẹ́ nǹkan méjì ní orin tẹ ẹ̀kọ́ lẹ́ẹ̀kan àyá nọ́ọ̀sì. Àyá nọ́ọ̀sì wọ́n hákì àìdísí ní àdéhùn fáìkan àtàkìsì bí ní. Báwo wí tẹ́ ìṣẹ́ máa gé fún ọmọ ẹ̀gẹ́? Ẹgbẹ́ báyìí, ìṣẹ́jẹ́ yìí gbà ní bẹ́ẹ̀ bá rí nǹkan kan tó ṣe, ẹ̀yàwó wí kalẹ̀. Aláàlọ́sì, ó pe ìwé ẹ̀mí mi. Mo pe ìwé ẹ̀mí mi. Ẹ̀yìn ẹ bá mi gbọ́. Ẹ fún mi létí yìí. Ọ̀la láyé ńlá. Ǹjẹ́ nọ́ọ̀sì? Mo pe wọ́n mí. Ìwọ ọlọ́pàá Ọlọ́run tí wọ́n fi sí wa lára tá a rò pa wà la ní. Mo pè ọ́. Wáyé ká àdìsó ni. Wáyé ká àdìsí ni. Ẹni pé wọ́n ti ṣe ní. Ṣé máa bí ọlá rẹ̀? Wáyé ká àdìsí ni. Èyí tó ṣe fún wa tẹ́lẹ̀ ọ̀tọ̀, èyí tó gbàjọ sí wa yóò tọ̀. Wáyé àdìsí ni. Ẹgbẹ́ rẹ̀ ìdáhùn rẹ̀ wẹ̀ mí ọ̀rọ̀ òdodo ni ọmọ abámisọ̀rọ̀ látẹ̀ ní kákàmí wa. Àdìsán sáàdì kan.
wọn ò ní jí. حديثا bàbá mi sọ̀rọ̀ ẹ bàbá mi jọ́ méje wọ́n bá wọn ṣe kéde kan bẹ̀ kàn mọ́. حديثا àìsàn ni mo gbogbo làkàdé àkùnrin kù sí ìlú alájẹ fún mi gbẹ̀yìn. wọ́n Adéọlá ni. kùnú. ara kẹ́rin.